ìdùnnú ti ṣubú láyọ̀ fún ọkùnrin olóṣèlú ọmọ ìlú Ẹdẹ tó jáwé olúborí nínú ìbò sípò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ yìí. Adémọlá Nurudeen Jackson ní tẹlifíṣàn Alóore ń wí o. ilé ẹjọ́ kan nílùú Àbújá tó ti dá a láre wípé lóòótọ́ ló ní ẹ̀tọ́ àti àǹfààní láti díje dupò kó sì darí àwọn èèyàn ìpínlẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n bá ti dìbò yàn án. Ṣáájú àsìkò yìí ni ọkùnrin kan Olúwatáyọ̀ Awóyẹmí Lùkùmọ́ọ̀nù gba ilé ẹjọ́ lọ tó pe àjọ INEC lẹ́jọ́. Bẹ́ẹ̀ ló wá Adémọlá Adélèké náà lọ sí kóòtù túrútù tó ní ọkùnrin yìí kò lẹ́tọ̀ọ́ láti dúró gẹ́gẹ́ bí olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP fi dupò gómìnà. Ẹ̀sùn tí ọkùnrin tó kà sí lẹ́sẹ̀ ni pé níṣe ni wọ́n sáré fi orúkọ Adémọlá Adélèké ránṣẹ́ sí àjọ INEC ìyẹn lọ́jọ́ 11 oṣù kẹta dípò ọjọ́ 14 sí 18 tó yẹ kírú ìforúkọsílẹ̀ bẹ́ẹ̀ ó wáyé. Èyí gan ni olùpẹ̀jọ́ ilé ẹjọ́ ọ̀hún lé lórí tó ní kí wọ́n fòfin dè wípé kò lẹ́tọ̀ọ́, ṣùgbọ́n adájọ́ Ẹgbẹ́àtú Ọbíọ́ra ti sọ pé kí Awóyẹmí lọ sí mẹ́dọ̀ ọ̀nà kù sí nínú ẹjọ́ ọ̀hún tó pè. Bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá ṣe ń lérí tó ń tutọ́ sókè fojú gbà á pàápàá lórí bó ṣe gba ilé ẹjọ́ lọ tó ní èrú àti màkàrúrù ní sẹ́nẹ́tọ̀ Adémọlá Adélèké bàbá oníjó fi gba ẹ̀yẹ mú òun lọ́wọ́ nínú ìdíje sípò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún yìí. Ọkùnrin olóṣèlú tó jáwé olúborí ìyẹn sẹ́nẹ́tọ̀ Adémọlá Adélèké náà ti sọ̀rọ̀ ohun akin tí ọmọ wọn nílùú Ẹdẹ yìí sì sọ ni pé rélùwéè tó ti lọ pátápátá ní ẹgbẹ́ òṣèlú APC ń ṣẹ́wọ́ sí pàápàá ẹni tí í ṣe gómìnà tí òun fi ẹ̀yìn ẹ̀ jọlẹ̀ nínú ètò ìdìbò tó wáyé ọ̀hún. Níwájú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC bíi 500 ìyẹn 500 tí wọ́n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọkùnrin olóṣèlú ọmọ Ẹdẹ yìí ti sọ̀rọ̀ yìí o. Ó ní kò sí dáwọ́dà kan tí ẹgbẹ́ òṣèlú APC àti Oyètọ́lá tún lè dá àti pé ipò gómìnà yìí òun ti jáwé olúborí náà kí Síàkà Oyètọ́lá tètè yá fi ṣe oṣù kó fi rárá ní o. Lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ya kẹ̀tíkẹ̀tí wọnú ẹgbẹ́ PDP lọ yìí. A gbọ́ pé àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Òbòkun ni wọ́n o. Lára àwọn náà ni a ti rí kọmíṣánná fún ètò ìṣúná owó àtàwọn àgbààgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ onígbàálẹ̀. Lọ́jọ́ náà tayọ̀tayọ̀ ní sẹ́nẹ́tọ̀ Adémọlá Adélèké fi ẹ̀mí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́kàn balẹ̀ wípé ìjọba òun yóò káràmásìkì lórí ètò ààbò, ìlera, ètò ẹ̀kọ́ àti àwọn ohun amáyédẹrùn fáwọn èèyàn Ọ̀ṣun tí mùdùnmúdùn ìjọba yóò tó wọn lẹ́nu dáadáa. Tẹ́ ò bá gbàgbé ọjọ́ 16 oṣù kẹrin ọdún yìí náà ní lálàálù tí Akutuku ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí àwọn èèyàn jáde dìbò tí wọ́n sì fi ìbò wọn ṣe Adémọlá Adélèké lóore. Lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ní kálukú wọn gbọ́lá fún o tí wọ́n ṣe bẹ́ẹ̀ yan Adémọlá oníjó àrà gẹ́gẹ́ bí gómìnà tuntun. Ìbò tó lé ní 1,000 ni Adémọlá Adélèké gbà fi jáwé olúborí nígbà tí Oyètọ́lá Síàkà ní tiẹ̀ ní ìbò tó fẹ́ tó 1,000. Èyí gan ló bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nínú o. Kódà wọ́n ti gba kóòtù mo gbẹ́jọ́ mi dé lọ ìyẹn tìrìbùnà tí wọ́n ti ń gbẹ́jọ́ màkàrúrù tó bá wáyé lásìkò ìbò.